gbogbo ẹ̀yin tí ẹ̀ ń pè mí àkọ́kọ́ a kú ọdún a kú ìyèdún ẹ̀mí wa tó ṣe lè yóò tún ṣe ọ̀pọ̀ ẹ̀ láyé àní dààmú. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí lórí ọ̀rọ̀ Sanko Rasidi ẹ dákun ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mi ì fẹ́ ní ẹni tí ń ṣe pẹ̀lú ẹ̀ for now. Àwọn èèyàn pè mí pé abẹ́rẹ́ ọ̀rọ̀ sí Sanko àti ìyàwó rẹ̀ tí wọ́n ti parí ìjà ni àwọn rí àwọn àtìyàwó àtọmọ tí wọ́n wà níbì kan tí wọ́n ti ń ṣe fàájì tí wọ́n ti ń ṣe gbá tí wọ́n ti ń ṣàwò ọ̀rọ̀ burúkú. Ẹ wo mi mọ̀ bóyá wọ́n ti parí ìjà mi dẹ̀ mọ̀ bóyá wọ́n ti parí ìjà ṣùgbọ́n n tèmi mọ̀ ni wípé tá a bá sọ wípé ọ̀rọ̀ ọkọ àtìyàwó nígbà míì ó ṣòro dá sí àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì ni wípé púpọ̀ àwọn èèyàn nísìnyìí oníkálukú ló ń dá ọgbọ́n. Àwọn èèyàn kan dẹ̀ wà lóòótọ́ tó jẹ́ pé ibi tán lè náwó wọn sí níbi iṣẹ́ àrí mi tàbí ibi tán bá rí pé bànújẹ́ dé báyàn tán bá ti wá gbọ́ pé wọ́n kàn fi nọ́mbà jáde wọ́n bẹ̀rẹ̀ sí ní máa ṣe kíni wọ́n bẹ̀rẹ̀ sí ní máa fi owó sọwọ́ sí àkáǹtì ẹni bẹ́ẹ̀. Bọ̀ lórí ọ̀rọ̀ Sanko Rasidi àti ìyàwó ẹ̀ tọ́jọ́ ń fa gbọ́nmi sómi òtó táwọn èèyàn dẹ̀tún náà tún padà rí wọn mi mọ̀ bóyá wọ́n ti parí ìjà o bóyá wọ́n parí bóyá wọ́n ti parí mi mọ́ o ṣùgbọ́n ẹ má bèmí léèrè kankan ọ̀rọ̀ sì ń bọ̀ lórí ẹ̀ bí yẹn ṣe jẹ́ nìyẹn. So ẹ má pè mí sọ̀rọ̀ Sanko Rasidi for now àti ìyàwó ẹ̀ tó wáyé pé wọ́n ti parí ìjà ẹ mọ̀ tàn bá ti parí ẹ mọ̀ kò sóhun tó pamọ́ o bí yẹn ṣe jẹ́ nìyẹn. Ìyá kan bẹ nílùú Ọ̀yọ́ ìyá Mọ́rọ́mọkẹ́ Ọlábísí Ìyítáyé sí Ọ̀jẹ̀ àwọn náà tún ní ìyálóde Ọ̀jẹ̀ ní gbogbo Ọ̀yọ́ ẹ fẹ́ bọrí ẹ fẹ́ bọfá iṣẹ́ yóò lọ déédéé ni àìrí jẹ àìrí mu àìta ọjà ní ó kù díẹ̀ káàtó ẹ fẹ́ ṣẹ́fàgé ẹ fẹ́ gbé kòkò Ọ̀ṣun kalẹ̀ wọ́n wà ní LA Primary School Sábó Ọ̀yọ́ Aláàfin ẹ pe nọ́mbà ìyá yìí fún ara wọn òun rèé ẹ̀sìn wa kú ọdún akúyèdùn ẹ̀mí sọ̀pọ̀ ẹ̀ o. Adé wá mi wá o èmi ò lè láyé ṣe. Bẹ́ẹ̀ ni o ewé ń jẹ́ òògùn ń jẹ́ ṣùgbọ́n Elédùmarè gbé agbára fún àwọn kan nínú ayé láti máa tú àti láti máa dè bẹ́ẹ̀ láti máa fi sọmọ aráyé lóore. Yèyé Ọ̀jẹ́kẹ́mi Mọ́rọ́mọkẹ́ Atáyé sí Ọ̀jẹ̀ nílùú Ọ̀yọ́ Aláàfin ìyá ẹgbẹ́ ìṣègùn gbogbo orígun Ọ̀yọ́ mẹ́rẹ̀ẹ̀rin àwọn tún ní ìyálóde ìṣègùn Ọ̀yọ́ tí Elédùmarè ń lò láti kápá gbogbo ìdojúkọ tó bá dé bá ẹ̀dá lókè èèpẹ̀. Irúfẹ́ ìṣòro wo ní tiẹ̀ àìrọ́mọbíni àbí àìróyún ní iṣẹ́ rẹ tí ò lọ déédé bí ọkọ ọ̀run àbí ìyàwó ọ̀run bá ń dà ọ́ láàmú yíya ẹgbẹ́ ni tàbí dídí ẹrù ẹgbẹ́ ẹ̀yin fẹ́ ṣe ifá ni àbí ẹ fẹ́ tẹ ifá bábánbárì ní ṣíṣẹ́ fàájẹ́ tí ọ̀nà ẹni ó sì máa là wà mọ́ rájẹ́ jẹun bí ò bá kẹ́fìn pé ọmọ omi ní ọ́ tàbí ọmọ rẹ wá sí Ọ̀ṣun gbé kòkò kalẹ̀ yóò sì ọ́ láǹfààní púpọ̀ bí ìwọ bá ní ìbálòpọ̀ lójú oorun bóyá ìrọ̀wọ́mú ló ń ṣèwọ ni èyíkéyìí ìṣòro yòówù tó lè mọ́ bọ́ fẹ́ra lókè èèpẹ̀ gbogbo ẹ̀ kéré níwájú Olódùmarè nípasẹ̀ màmá wa tẹ́lẹ̀dùmarè ń lò láti ṣẹ́ onírúurú ogun wọlẹ̀. Yèyé Ọ̀jẹ́kẹ́mi Mọ́rọ́mọkẹ́ ìyálóde ìṣègùn Ọ̀yọ́ Atáyé sí Ọ̀jẹ̀ nílùú Ọ̀yọ́ Aláàfin. Òkè òkun lẹ́yìn wà ní àbí Nàìjíríà ẹ máa bọ̀ nílùú Ọ̀yọ́ iṣẹ́ yẹn sì lè kàn yín lá níbikíbi tẹ́ ẹ bá wà. Wọ́n wà ní dojúkọ LA Primary School Sábó nílùú Ọ̀yọ́ Aláàfin tàbí kẹ́ ẹ pè wọ́n 08160987647 tàbí 0912-993-3265. má dákẹ́ mọ́lẹ́ o ẹni bá dákẹ́ tara rẹ̀ ó bá dákẹ́. ẹ kàn sí ọ̀dọ̀ ìyálóde ìṣègùn Ọ̀yọ́ lónìí ká ẹ sì rẹ́rìn ayọ̀.